Ọmọláoyè mo bá ẹyọ̀ bá ẹ dúpẹ́ o Máyégún mo bá ẹyọ̀ mo bá ẹ dúpẹ́ Ọmọláoyè mo bá ẹyọ̀ bá ẹ dúpẹ́ o Máyégún mo bá ẹyọ̀ mo bá ẹ dúpẹ́ wípé lé lọ́dún nínú ọlá pẹ̀lú dẹ̀ra gbogbo ọjọ́ kejì nínú oṣù kẹwàá lọ́jọ́ ìbí rẹ̀ ìyàndá kórí jẹ́ ọpẹ́ láyé. Ọmọláoyè mo bá ẹyọ̀ bá ẹ dúpẹ́ o Máyégún mo bá ẹyọ̀ mo bá ẹ dúpẹ́ Ọmọláoyè mo bá ẹyọ̀ bá ẹ dúpẹ́ o Máyégún mo bá ẹyọ̀ mo bá ẹ dúpẹ́ wípé lé lọ́dún nínú ọlá pẹ̀lú dẹ̀ra gbogbo ọjọ́ kejì nínú oṣù kẹwàá lọ́jọ́ ìbí rẹ̀ ìyàndá kórí jẹ́ ọpẹ́ láyé. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́rẹ̀ pèrí òkun ẹ̀súnré wá ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń fẹ́rẹ̀ pèrí ọ̀sà ẹ̀rẹ̀ wá ẹ wá parapọ̀ gbé mi lẹ̀ o mo fẹ́ ràjò àní mo fẹ́ relé Oníkòyí ọmọ adìlẹ̀ ẹ̀ẹ́dógún ó ti yá lẹ́dẹ̀mọ̀ kó àrógún mo fẹ́ lọlẹ̀ kọ́mọ tí mi àgbàlẹ̀ ọlọ́fà àná Ọláoyè o Abdulhakeem Oyèdélé ìyàndá ló ń sọjọ́ ìbílẹ̀ ní ó yá máa gbọ́rọ̀ lẹ́nu mi Máyégún bàbá Sọmọdù sẹ́bẹ̀ ni ọtí bá ń pa ní tàbí ọbíọ́ ènìyàn tí ń rárìn wẹ̀yìn nífẹsẹ̀ kọ́lẹ̀ bàbá ń kánjú rojọ́ ẹjọ́ a máa kọ́ni lẹ́nu kéwú pè mí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ò ṣe é sọ ní méjì méjì Ọmọláoyè máa gbọ́ ọlọ́jọ́ bí Máyégún lé òkè nílùú Ẹdẹ òní fọdún èyí dágbére fáyé Ọlájùmọ̀kẹ́ Àdùkẹ́ Ọ̀sọ̀ ló ní bòǹkì ẹ́ bí ológun ẹrú ó ní bòǹkì ẹ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ọládé orí mi ìyàndá ara pápá ńlá abẹ́tù ibi gìjàgìjà lábẹ́kùn o ìta gbangba làbẹ́wí ajílékege òjòjò níṣòwò kó mọ́mọ́ nájà kókókó làrọ̀ tá a lè. Oyèdélé ọlọ́jọ́ bí èmi bẹ́ tí ẹ bá ń já olórí láàfin rẹ lónìí bòǹkì ẹ relé bàbá rẹ ṣe bí wọ́n lọ́mọ ẹ̀dẹ̀ mọ̀pọ̀ àrógùn ọmọ ajílálà ọ̀sọ̀ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbin ọmọ arúgbàdo làlú ọmọ arún gbúgbúrú wọlé Ẹdẹ nílé tìmí àgbàlẹ̀ ọlọ́fà náà ajákẹ́mọ̀ tẹ́rẹ̀ etí Ẹdẹ ọmọ igi tútù tí ó ṣe fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ wúlò láàrò Ẹdẹ mọ̀pọ̀ àrógùn ẹ̀yìn lọ́mọ tìmùtìmù náà ní alábàárà gúnugúnú ọ̀nà ní onídìrí elétí dídì ọ̀nà ní aláriwo tìmí àgbàlẹ̀ ọlọ́fà náà iwájú ọlọ́fà ò ṣe é gbámú ẹ̀yìn ọlọ́fà ò ṣe é dìmú àárín gbùngbùn ọlọ́fà iná lala ọmọ Ìkòyí ẹ̀ṣọ́ igbó ló ní Ìkòyí gbé wọn kì í bá wọn gbé gbòòrò nítorí òjò kọ́ nítorí ogun náà ni Ìkòyí ẹ̀ṣọ́ ló ní bódọjọ́ ìjà kẹ́ pè mí ẹran mọ̀ sí mi bódọjọ́ ẹ̀kẹ́ epukepu kì í yan kó borí asín ìràkèrà kì í rùn kó borí ìkàmùdù ogunkógun kì í jà kó borí tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná ọmọ alákòtì ẹ̀mí ọmọ ajàmọ́ fi tìbọn ṣe tìmí àgbàlẹ̀ ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkànṣe wá bù mí wẹ̀ o ìkànṣe wá fi mí fọṣọ ìkẹta ní tìmùtìmù tó kẹ́gbìn dà sínú ṣé bómi Ọ̀ṣun ní ṣe wá bù mí wẹ̀ o omi Ọ̀ṣun ní ṣe wá bù mí mu omi ẹlẹ́mu ní ṣe wá fi mí fọṣọ olúwo ń kó omi ní tìmùtìmù tó kẹ́gbìn dà sínú ìyàndá o ìwọ lọmọ Olúgbàgbé o ọmọ tìmí àgbàlẹ̀ wọ́n ní kò ní rẹni dẹ̀dẹ̀ ká mọ́ gbọ́dọ̀ délé Ẹdẹ òkè tìmí la gbọ́dọ̀ gùn ojú ọ̀rọ̀ jẹ́ kẹ́nu
ayẹlẹ tómi lílé ẹdẹ ìrù ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kómi ọba ó tòrò ẹdẹ ọmọ elépo rẹdẹ ọmọ ẹlẹ́wà dòdò àwọn bàbá yín torí ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ ránmọ lóru ní gbẹ̀gàn wọ́n wá torí gúgúrú ránmọ lágbàdá nílé ẹdẹ ogun àjàwẹ̀yìn amúlé Oníkòyí wù ní gbé ogun ojoojúmọ́ amúlé bàbá yín sú mi lọ ṣèbẹ́yìn lọ́mọ àgbàlẹ́ ọlọ́fà kan àádínà àgbàlẹ́ ọlọ́fà kan àádọ́rùn àgbàlẹ́ ọlọ́fà kan àtàkù pọ̀nrangandan ọláoyè o Abdulhakeem oyè edele ìyàndá oyinmọdún tiẹ̀ nínú afárá o èkùkù mọ tiẹ̀ lárèrè bẹ́ẹ̀ òjòlá mọ tiẹ̀ lápá ìyàndá onílọ́jọ́ ìbí rẹ̀ kò ní dọjọ́ ẹkún mọ́ ọ lọ́wọ́ bó bá ń ta yóò máa jó lọ́lá Elédùmarè ewé ìpẹ́pẹ́ ló ní òpẹ́ láyé ìyàndá ewé ògbó ló ní ògbó kàngẹ́kàngẹ́ nínú ọlá táyà tọmọ tàìkú balẹ̀ ọ̀rọ̀ ajẹ́ òsọ̀pọ̀ ọdún láyé ajẹ́ òsọ̀pọ̀ ọdún o ajẹ́ òsọ̀pọ̀ ọdún láyé ajẹ́ òsọ̀pọ̀ ọdún o ẹlẹ́dá bàbá rẹ̀ mọ̀mọ́ rẹ̀ ajẹ́ òsọ̀pọ̀ ọdún Máyégún ajẹ́ òsọ̀pọ̀ ọdún láyé ajẹ́ òsọ̀pọ̀ ọdún ajẹ́ òsọ̀pọ̀ ọdún láyé ajẹ́ òsọ̀pọ̀ ọdún ẹlẹ́dá